orúkọ tó ń pè wọ́n àlìhùlà máa lórúkọ tó ń jẹ́ àlìhùlà máa wọ́n sátú wa bíyà kẹ́ ẹ bá lẹ́ni ọlọ́run kẹ́ ẹ pọ́ wọlé nínú ẹ̀sìn méjèèjì àyìnlé àdé mi kẹ́ ẹ pọ́ wọlé bàbá sọ̀rọ̀ láti authentic mo gbára náà bí mo wọ́n mo fi pọ́n ilé mo gbára tiẹ̀ mo fi kí mo wọ́n mo níṣẹ́ ńlá ẹ̀yin lójú ọlọ́run lórílẹ̀ ayé bí àdúrà ẹ̀ á máa gbà sí i bàbá sọ̀rọ̀ láti ọmọ àfà ló ń jà fà sọ láti mọ́ kí àdúrà ẹ̀ á máa gbà ó kún fàyà kún ọlọ́run ló fi fún ẹ bàbá sọ̀rọ̀ láti kò ní bàjẹ́ ọlọ́run wà àbí àṣẹ àdúrà yẹn ti gbà ó. wáyé bí àwùjọ ní. authentic ọlọ́run ọba o wáyé bí àwùjọ ní. عزيزا بجاي رسول الله وموزك سايزا authentic mo gbára tí ẹ mo fi kí wọn pọ̀ o mo fi ká wọn àfààfààfà o àwọn gíríkì o àwọn mayà o mo gbára tí ẹ mo fi kí mufti àgbà àyè ẹ̀ẹ́dẹ́ mi nílùú lọ́rin gbogbo bí àfa báwa bó ṣe ní Ìlọrin Àfọ̀njá bó ṣe lè pẹ́ àlárọ̀ àyè bó ṣe ní Ìbàdàn bó ṣe ní Ìjẹ̀bú Òde bó ṣe lábẹ́ Olúmọ̀ Arábàgbé gbogbo èyí àfa ọlọ́run ọba mo para bàbá Sàláàtì mo fi kí àdúrà àgbàgbà o wáyé rábì àǹsọ́nì wọ́n dá sí rárá sí ìsá. بجاي رسول الله وموسى كسائزا وأيوب ويحيى وجبريل ومنكيل وعيسى وموسى والملك سليمان وطبي أيوب Muhammadu Maimudu Mamuda Anabi Muhammadu Sallallahu Alaihi Ta'ala Wasalama Walimufuti Suleimanu Faruku Solati Aka Solati Todo Gbogbo ẹni máyà gbogbo ẹni gíríkì gbogbo ara Solati kò fi kí authentic bẹ́ẹ̀ bá rí yín fi àyìnbó wá sí ìlú mi ẹ má bá wọn rí wọ́n bá ní òṣìpẹ́ ọlọ́run wọ́n náà ṣìpẹ́ àwọn ènìyàn ọlọ́run ọba báwo ló yẹ wá kọ́ ọlọ́run ọba o bí òjò yín fi wáyé ara bí ìyàwó sórí ni. Somebody, what in a big Sabata, what in a big Sabata, what in a more and I might be, and you're alone, what in a more and I be, Bopala Salati, what in Kia Farukubi, Mabuti, what in Boboyo, the Lulari. Barika,